Africa Content TV. Nàìjíríà tún lù ṣe Amẹ́ríkà dùn Nàìjíríà tún lù wá ṣe Amẹ́ríkà dùn Nàìjíríà tún lù ṣe Amẹ́ríkà dùn Nàìjíríà tún lù ṣe. báyìí náà ni ẹ sọ fún ọ báwọn tó Amẹ́ríkà ṣe ń ṣe. Àkọwọlé ẹrù. báyìí náà ni ká sọ adébẹ́sù báyìí náà ni àmì àní báyìí náà ni ọmọba. ọmọ àdúgbò ni ó bá so. Ọmọ ìpàdé ṣèbè. aráàlú ni ó bá so. àní báyìí náà ni ẹ̀jẹ̀ náà. òṣèpẹ́ tí ẹ̀dọ́ fòtì ẹ̀yìn tí etí wọ́n sọ pé ẹ̀yìn tí Georgia on the 29 àmbọ̀ o yàtí Icon Entertainment ó lẹ́kùn parẹ́ wọn l'Atlanta Adéyẹmí sọmọ bẹ́ẹ̀. on the 29 o September o máa kírágún. ọkọ lady angel ti jẹ ọkọ lady angel angeli ọkọ lady angel. Tìjẹ́ ọjọ́ tó láìkí ẹ̀. ọdún kan sí ní máa wá ó. Minnesota ọjọ́ tó láìkí ẹ̀. ọdún kan sí ní máa wá. tí wọ́n wọ́n dára lójó mú wa. Láti kàn pé wọ́n ní ọmọ jẹ́. àti ṣe bí Pasuma àlà Maria pàṣẹ orin ṣe é di ẹnì kọ̀ọ̀kan. ewa èèyàn Káyọ̀dé àti ṣe bí Pasuma àlà Maria pàṣẹ orin ṣe é di ẹnì kọ̀ọ̀kan. ìgbà tí wọ́n dé ọkọ̀ dé nìkan o. ewa ìgbà tí mo débi mọ́rọ́ kan ọ̀dọ̀ oníkẹ̀ọ́ àwọn tó mọ̀ ẹ́ wọ́n kì í fún iye ìṣeré láńlá. Onígbà tí mo dé. tí mo dé síbí ìjọ ẹ̀bùjí o lómi ìgbà sílẹ̀.